tìmí àgbàlẹ̀ lónìí kí n máa kí yín pàkó ọdún òní ohun tá a bá ṣe òní bàjẹ́ lónìí. A sọ wípé odò mẹ́ta ló wà lẹ́dẹ̀, ìkan ní máa fi mí wẹ̀, ìkan ní máa fi mí fọṣọ, ìkan ní ohun tẹ́ bá ṣe tẹ́ bá jẹ kó má ṣe rà sínú yín bíi ti ọ̀gẹ̀dẹ̀. Mo sọ wípé ẹdẹ ọmọ elépo rẹ́dẹ́rẹ́dẹ́, ọmọ ẹlẹ́wàá dòdò, ẹdẹ ọmọ alápò tìmìtìmì, ẹ̀kọ́ àtilá ló ń jẹ wọn lẹ́dẹ̀. Èmi wá fẹ́ yàbàrá sílé bàbá tó bí mi lọ́mọ. Mo ní àrágbérí ọ̀gá ọmọ ayòrò ọmọ anáwọ̀ tọ́kọ̀ mójúlé koko, ọmọ pèsè dèmí wọ́n yà lábọ̀ bí n bá yà lábọ̀ kó o mèsè náà jẹ́. Ìran wa la ń gbàdo làlú, à ń gúgú wọlé ẹdẹ. Yorùbá dùn lásà. Ó kù díẹ̀ gíngín kí tó domi tó ò lè domi. Ó kù díẹ̀ gíngín kí yẹ̀rọ̀sùn tó dosùn, ìyẹ̀rọ̀sùn lè dosùn. Ó kù díẹ̀ gíngín kí ìkàwọ́ méjì kó tó wọ ìwo etú. Ìkàwọ́ méjì ò lè wọ ìwo etú. Gbogbo ibi tó bá fẹ́ ṣẹlẹ̀ sí wa lónìí àtàwọn tó ń wò wá ní kó máa kù díẹ̀ gíngín o. Àṣẹ. Ibi ò ní ṣe wá o. Àṣẹ. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Yorùbá wa, níbi tí a ti máa ń gbé àwọn akẹ́kọ̀ọ́ sórí ìwọ̀n láti figagbága pẹ̀lú ilé ẹ̀kọ́ kan tàbí òmíràn. Akẹ́kọ̀ọ́ tó bá pegedé á fún ní ẹ̀bùn. Àwọn tí wọ́n bá kù díẹ̀ káàtó wọ́n ó gba ẹ̀bùn. Tẹ́ bá fọkàn bá wa lọ, ó dìgbà tí a bá tó rí akẹ́kọ̀ọ́ èyí tí ó pegedé jùlọ kí ó tó di pé a ó ṣe ní gbajúgbajà níbi tí gbogbo ayé wà. Lọ́jọ́ tòní ilé ẹ̀kọ́ méjì náà la tún retí lórí ètò yìí. À ń retí Celestial High School àti Queen School. Lónìí yìí a rí i pé àwọn Celestial wọn ò wá. Àmọ́ lọ́jọ́ tòní a ti dàpọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ lórí ètò náà ni pé àwọn tí wọ́n bá ti sá ojú ẹsẹ̀ ni pé a ti gé wọn lẹ́gbàá. Síbẹ̀ náà ká tó gbé ife fún yàn pé ó gba àmì ẹ̀yẹ, ó káre ọmọ ọ̀dọ̀ rere, ó rí dandan ká gbé àwọn náà sórí ìwọ̀n. Ó tiẹ̀ jẹ́ pé ó páàsì kò páàsì, ìgbìmọ̀ ààrẹ ti gbógun fún wọn nítorí bẹ́ẹ̀ ni yóò fà á láti gbé wọn sórí ìwọ̀n. Ó yẹ dárúkọ yín, kí lorúkọ yín? Orúkọ mi ni Omidan Àríkẹ́ ọmọ Adéníyì. Mo wá láti iléèwé àwọn ayaba. Mo jẹ́ ọmọ ọdún mẹ́fàdínlógún. Mẹ́tàdínlógún. Kí ni fígọ̀ mẹ́tàdínlógún ní ìṣirò? 17. Ọmọ ọdún mẹ́tàdínlógún ni yín. Ìlú wo lẹ ti wá? Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Pọ́nbélé. Pọ́nbélé. Ẹ bá fún látẹ̀wọ́. Ẹnì kejì. Orúkọ tèmi ni arábìnrin Àdùkẹ́ ọmọ Adémọ́lá. Mo jẹ́ ọmọ ìlú Ẹdẹ ní Ọ̀ṣun. Mo wá láti iléèwé Queen School ní Àpáta Ìbàdàn. Ọmọ ọdún mélòó nìyí? 13 years. 13 years ní òǹkà Yorùbá máa jẹ́ mẹ́tàlá. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́. Ẹ ṣe kẹ́ káàbọ̀ sórí ètò yín, ètò Yorùbá wa. Ní gbogbo bàtẹ́ bá ti débi bíi ìbéèrè 10 péré náà lẹ́ni láti dáhùn. 10 péré. Ká ní àwọn akẹgbẹ́ yín wá ní ẹjọ́ pín ní 5. Àmọ́ nígbà tí wọn ò ti wá ẹ dáhùn ìbéèrè 10. Ẹ sì máa lọ lórí ètò. Ká tó wá máa lọ ní tapá abẹ́hùn àǹtí ìyẹn láwọn wá látẹ̀dẹ̀. Ṣé mo rí kí ẹ̀dẹ̀? Ẹdẹ mọ̀ pa ìrógun ọmọ adílálẹ̀ ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí ebi. Mo ní ẹdẹ mọ̀ pa ìrógun ọmọ adílálẹ̀ ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí ebi. Mo ní tìmí àgbàlẹ̀ lónìí kí n máa kí yín pàkó ọdún òní ohun tá a bá ṣe òní bàjẹ́ lónìí. A sọ wípé odò mẹ́ta ló wà lẹ́dẹ̀, ìkan ní máa fi mí wẹ̀, ìkan ní máa fi mí fọṣọ, ìkan ní ohun tẹ́ bá ṣe tẹ́ bá jẹ tó máa ṣe rà sínú yín bíi ti ọ̀gẹ̀dẹ̀. Mo sọ wípé ẹdẹ ọmọ elépo rẹ́dẹ́rẹ́dẹ́, ọmọ ẹlẹ́wàá dòdò, ẹdẹ ọmọ alápò tìmìtìmì, ẹ̀kọ́ àtilá ló ń jẹ wọn lẹ́dẹ̀. Èmi wá fẹ́ yàbàrá sílé bàbá tó bí mi lọ́mọ. Mo ní àrágbérí ọ̀gá ọmọ ayòrò ọmọ anáwọ̀ tọ́kọ̀ mójúlé koko, ọmọ pèsè dèmí wọ́n yà lábọ̀ bí n bá yà lábọ̀ kó o mèsè náà jẹ́. Ìran wa la ń gbàdo làlú, à ń gúgú wọlé ẹdẹ. Ẹdẹ ooo, ẹdẹ ìlú láòkì, ogun òjàrí kókó wọn lẹ́dẹ̀. Àwa lẹ́dẹ̀ ọmọ ẹlẹ́pọ̀ tìmìtìmì, àwa lọmọ ẹlẹ́wà dòdò. Àwa ẹdẹ ooo, a ní ẹdẹ mọ̀pá ìrógun ọmọ ajílálẹ̀ ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí ebi. Ẹ jẹ́ bá fún mi láti.
tẹ́ bá ti máa fọkàn bá bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ̀ tí wọ́n pé nǹkan tán lè fi jí ni pé kò ti rí oríkì lọ nígbà tí oríkì lọ yìí ti gọra àmì lẹ́ẹ̀lẹ́ wọ́n bá sì rí ní kángan pé ẹ má jí mi bí ẹ dákun ẹ̀yìn sórí irú kárí la tá a bá wò lóòótọ́ nínú nǹkan tó sọ ó fẹ́ kó yíwa lóòótọ́ ni pé ẹ̀rọ fún ogun ìjàjẹ̀dà kó kẹ́dẹ̀ mú bẹ́ẹ̀ ni kódà wà lára orúkọ tó fi ń pè wọ́n ẹdẹ màbúà ìrógùn tó fi di àwọn kan tí àwọn èèyàn pè ní ẹdẹ màbúà ìrógùn ẹ màkú àìrógùn nípa pé ó kú gẹ́gẹ́ pé ogun lọ́dọ̀ wọn gbogbo fúlàní ni ogun náà ṣẹ́ náà fi ń kí wọn pé ẹ kú àìrógùn tó di ẹdẹ màbúà ìrógùn títí di òní olóyìn yìí. Ta ló fẹ́ kọ́kọ́ mú béèrè láàrin méjèèjì? Ọ̀yá ẹ mú béèrè. Nọ́mbà 15. Sọ̀rọ̀ sókè dáadáa. Ìbéèrè kí ni 15 ní Yorùbá? Márùndínlógún. Ṣeun ẹ mọ bẹ́ẹ̀ eré ìdárayá nílẹ̀ Yorùbá. Eré ìdárayá yìí sọ wípé láàárín ìṣẹ́jú méjì ṣàlàyé lórí bí wọ́n ṣe ń ṣeré sáǹsálùbọ́. Bó náà ṣe ń ṣeré sáǹsálùbọ́ táwọn ṣe ọmọ eré náà ọkàn rẹ̀ wọ́n gbá orúkọ yìí ò gbọ́ rí kò sì ti gbọ́ rí. Bó náà ṣe ń ṣeré sáǹsálùbọ́. Ó jẹ́ eré tí wọ́n máa ń sápamọ́ fúnra wọn. Wọ́n á sápamọ́ ẹnìkan sápamọ́ sẹ́gbẹ̀ẹ́ bíi ẹnìkan sápamọ́ sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn tẹ̀bí ẹnìkan wà lọ dúró sí ibi kan àwa bójú ẹ̀ bóyá sáǹsálù bọ́ torí bá lọ pé sáǹsálù bóyá sáàlọ kó sálọ irọ́ ni ó sì ṣé ọ lè ràn lọ́wọ́. Tí mo ṣe mọ̀ yí pé eré àwọn ọmọdé ni sáǹsálù but kò yé mi tó ṣe ń ṣe pàtó. Kò yé wọn a sì láyé wọn lórí ètò. Sáǹsálùbọ́ jẹ́ eré kan tí àwọn ọmọ kéékèèké tí wọ́n rí ẹ̀rọ kan náà máa ń ṣe bí irú ọjọ́ orí tẹ́jọ jẹ́ yìí ẹ lè ṣe sáǹsálùbọ́. Àwọn ọkùnrin lè ṣe àwọn obìnrin lè ṣe àwọn ohun obìnrin ló máa ń sábà ṣe irú eré yìí jù. Wọ́n á wá dira wọn lọ́wọ́ mú wọ́n á wá yípo wọ́n á dira wọn lọ́wọ́ mú wéèsì lè gáàdì lẹ́yìn ṣe láyé òde òní ọmọ kékeré kan wà láàárín òun yóò wá máa sọ̀rọ̀ tí àwọn tó dira wọn mú wọn máa fún lésì yóò wá máa sọ pé sáǹsálùbọ́ ẹ̀yin ó máa sọ wípé pẹ́ẹ́rẹ́pẹ́ sórí eyín o. Nígbà tó bá wá sọ pé sáǹsálùbọ́ yẹn ni pé òun sá ìlùbọ́ lọ́wọ́ wọn á ní bóun ló ṣe ń sá ó lòun sá pẹ́ẹ́yìn sọ pé pẹ́ẹ́rẹ́pẹ́ òní ó lòun sá ìlùbọ́ wọn ní ó sá pẹ́ẹ́rẹ́pẹ́ ọ̀làmúsálùbọ́ pẹ́ẹ́rẹ́pẹ́ ó kó omi nù ìyẹn ni kókó náà pé 20 naira kókó ó ló sọnù wọn ni kó máa wá ó kó omi nù mo yá a wá èèyàn fúnlé síbẹ̀ egungun mi lẹ́sẹ̀ mo yá a yọ èyí ìyín ewúrẹ́ ìyẹn ni pé ìgbé ewúrẹ́ lélẹ̀ á ní ìwọ ló sú bó ló sì débẹ̀ ìwọ ló sú ìyín àgùntàn ìwọ ló sú ìyín pẹ́pẹ́yẹ ìwọ ló sú ẹ̀bùn mi lọ́nà àwa fẹ́ sàkọjá ẹ̀bùn mi lọ́nà á ní ọ̀nà òsì ẹ̀bùn mi lọ́nà ọ̀nà òsì ẹ̀bùn mi lọ́nà yóò wá já owó ẹnìkan yóò wá sálọ àwọn náà wá lé wá bò mú hàn nínú o akàtẹ́ ẹnìkan pè wọ́n pé ẹ wá pàgbó àfẹnì ẹni àti wá ẹni náà àti bọ́ síbẹ̀ ta ló kàn. Èmi ní sọ mẹ́wàá-dín-ní-7 àbí 17 mẹ́tàdínlógún ìbéèrè mẹ́tàdínlógún àdúrà máa yọ ìṣirò kó lè àtúndà ogún ní 20 abáwá yọ mẹ́ta kúrò ń bẹ̀ mẹ́ta ti dín ní ogún ti di 17 ẹ máa kọ́ nǹkan Yorùbá ẹ máa kọ́ àwọn ọmọ wa kí ó lè máa yé wọn sí dáadáa. Ìbéèrè náà jáde láti inú literature àpilẹ̀kọ ìwé tẹ̀ ń kà lọ́wọ́ ni ìwé wo lẹ̀ ń kà lọ́wọ́ lára àwọn ìwé tẹ̀ ń kà lọ́wọ́ ni ogún ọmọdé wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ jẹ́ nǹkan ogún ọmọdé àbẹ́ẹ̀ká ẹ̀ ń kà lọ́wọ́. Ìbéèrè yìí wá sọ wípé dárúkọ àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú ìwé ogún ọmọdé. Àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó wà ń bẹ ogún ọmọdé ni ìwé tí wọ́n ń kà lọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àgbà. Ẹ mọ̀ tí kàwé yìí kí ló dé ẹ ti kà á bẹ́ẹ̀ ti kà ẹ ti bẹ̀rẹ̀ sí ń kà àmọ́ ẹ ti rí i pé wo yẹn ń lẹ́fẹ́ ìfẹ́ ń lẹ́fẹ́ lọ àbí. Ogún ọmọdé ẹ lọ kà tẹ́ bá ti délé ẹ máa rí àwọn ọ̀rẹ́ mẹ́rin kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọkùnrin ihò mẹ́rin ni wọ́n dé lọ́dún òun lolú ẹ̀dá ìtàn nínú ìwé náà Iyìọlá
òun ní kejì rẹ̀ wọn ló dàgbà jù láàrin mi. Àkànmú wọn lẹ́nu kẹta àti Dọlápọ̀ ló máa ń búyàn ẹlẹ́ẹ̀kejì. Iyọ̀lá ló mọ̀ jà á jà jùlọ. Ẹ̀ẹ́dẹ́ lọ́dún ló máa ń fa ìjọ̀gbọ̀n kéèké àmẹ́mi rẹ̀ kò lé sí. Àkànmú ó máa ń sá fún gbogbo wàhálà náà àmọ́ ọ̀rẹ́ mẹ́rin ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ lọ mọ̀ o yóò jáde nínú àwọn ìbéèrè àṣekágbá ẹnu ń gbà nígbà tó. Ẹ mú béèrè. Ìbéèrè kejì. Ìbéèrè kẹtàlá. Ìbéèrè kejìlá. Ìbéèrè kejìlá. Dárúkọ mẹ́ta tí wọ́n ń jẹ mọ́ òrìṣà Ṣànpọ̀nná tó máa ń jẹ mọ́ lára. Oríṣiríṣi òrìṣà ló wà nílẹ̀ Yorùbá. Ògún a máa sọ ọmọ wa lórúkọ pé Ògúnbíyì, Ògúnṣọlá, Ògúndára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a bá rí Ọ̀ṣun a máa sọ àwọn pé Ọ̀ṣúnkẹ́mi, Ọ̀ṣúnbùnmi. Òrìṣà Ṣànpọ̀nná orúkọ wo ni ó ń jẹ́ mọ́ lára? Ọ̀nà wọlé. Ọ̀nà kì í ṣe ọ̀nà. Ṣọ̀pọ̀nná. Ó lè ń gbìn. Ṣọ̀pọ̀nná àmọ̀tà. Ṣànpọ̀nná bùn. Ṣànpọ̀nná bùn mi o. Ṣé ẹ ti gbọ́ rí ẹ ti gbọ́ rí? Ṣé ẹ rí ẹ máa wo orúkọ tó máa ń pè Ṣànpọ̀nná? Orí lára orúkọ mi tá ń pè Ṣànpọ̀nná ni a ti rí Ọbalúayé. Ṣànpọ̀nná tó bá tó fẹ́ pè Ṣànpọ̀nná máa pè ní Ọbalúayé. Látara Ọbalúayé yẹn máa ń yọ ọba tó wà ń bẹ̀ wọ́n wá fi orúkọ ẹlòmíì Ọbásanjọ́. Ẹni tó bá ń jẹ́ Ọbásanjọ́ ìdílé Ṣànpọ̀nná ló ti wá. Ọbádára. Ọbáwùmí. Ọbáfúnmi. Ọbáwùmí. Kì í ṣe bóyá ọba tán ń jẹ là ń sọpọ̀ Ṣànpọ̀nná ló ń jẹ́ bẹ́ẹ̀. Tá a bá tún rí bíi bàbá tún máa ń pè Ṣànpọ̀nná ní bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ní fẹ́ larúkọ ọmọ lórí pé Ṣànpọ̀nná máa pè ní bàbá. Tẹ́ bá rẹ́ni tó ń jẹ́ Babátúndé. Babátúndé yàtọ̀. Orúkọ àmútọ̀run wá nìyẹn. Bàbá kan tó kú nù ilé tó wá bímọ míì tó wá jẹ́ ọkùnrin òun ni Babátúndé. Àmọ́ tó bá rí Babalọ́lá òrìṣà Ṣànpọ̀nná náà ń bá wí. Ó ti yé wa bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹ̀sìn ni ó gba àwọn orúkọ yìí lọ lọ́wọ́ wa tá a fi mọ̀ mọ́. Ẹ jẹ́ ká kú lórí ẹ̀. Ẹ mú ìbéèrè míì. Ìbéèrè kẹta rẹ ti mú ẹ mú ìbéèrè mẹ́ta o. Ewì Alóhùn Yorùbá òun ni ìbéèrè yìí ti jáde. Kí ni ìyàtọ̀ láàrin ìjálá àti ìrèmọ̀jé? Ìjálá ọ̀rọ̀ tá a bá fàgùn àbí ọ̀rọ̀ tá a bá fàgùn. Àfàgùn fáwẹ́lì tá a bá fà kan ká fà náà nà tó gùn àmọ́ ìrèmọ̀jé àfà ọ̀rọ̀ yẹn àfàgùn àbí. Ìjálá jẹ́ orin tó fi ń kí bí iṣẹ́ rere bí àwọn ọdẹ. Tó fi ń kí kí ni? Bí ọdẹ. Sọ̀rọ̀ sókè dáadáa. Bí ọdẹ. Wọ́n dẹ̀ lè fi bóyá wọ́n lè fi kọ bí orin èébú. Wọ́n lè fi kọ bí orin èébú kan fi búyàn òótọ́ ní gbogbo nǹkan tó sọ. Gbogbo àwọn iṣẹ́ tí wọ́n fi ìjálá ṣe ní nǹkan tí ó sọ. Ìjálá jẹ́ orin kan tó ṣe pé a máa ń kọ ní gbogbo ìgbà àti àsìkò kásìkò. A máa ń sun ìjálá ní àsìkò kásìkò ìgbàkígbà tó bá wù wá. Pàápàá jùlọ ó lè jẹ́ ìgbà tí inú èèyàn dùn ni wọ́n sábà máa ń sun ìjálá. Wọ́n máa ń sọ níbi ọdún Ògún níbi tí wọ́n bá ti ń ṣe Ògún wọ́n máa sun ìjálá ń bẹ̀. Níbi tí wọ́n bá ti ń ṣe sọmọ lórúkọ wọ́n máa sun ìjálá ń bẹ̀. Bí ẹ ti sọ pé wọ́n fi máa ń dáwàdà wọ́n tún máa ń fi ra wọn ṣe ẹ̀. Tá ń bẹ tíṣà níṣẹ́ oko, tá ń bẹ tíṣà níṣẹ́ oko, abisokoto tọ́fẹ́tọ́fẹ́, tá ń bẹ tíṣà níṣẹ́ oko. Àmọ́ ìrèmọ̀jé ni wọ́n máa ń lò nígbà tí àgbà ọdẹ kan bá papòdà tó kú. Òun náà máa lò náà fi ṣe ìdárò rẹ̀. Ẹ̀mọ̀ pé òun ìdárò kan àtàkùn kò di gbére o. Àwọn ọdẹ náà ní títí wọn tí wọ́n ń lò láti fi ṣe ìdárò ọdẹ. Àìdédédé kọ ìrèmọ̀jé, àìdédé sun ìrèmọ̀jé, ooru nígbà tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ bá pa a máa ń sún ìrèmọ̀jé láti fi dárò. Ṣé ó yé wa o? Ó yé wa. Ó yá mú béèrè o. Ìbéèrè ìbéèrè ọ̀dà á mú àwọn nǹkan tí ẹnu wọn ká. Gbogbo àwọn ìbéèrè ni gbogbo àwọn ìbéèrè tó rọ̀ àwọn ló wà níbi àyè ńláńlá tẹ̀ ń sá fún àwọn ìbéèrè tó rọ̀ ni. Àmọ́ gbogbo ẹ̀ ti fẹ́ wọlé ẹ̀sọ́ bó bá ti rìn lọ́rùn àárẹ̀ ìlọ́wọ́ mo ti sọ bẹ́ẹ̀ pẹ́lẹ́. Ìbéèrè
náà ni ó sì ní ká béèrè lọ́wọ́ yín pé ìgbésẹ̀ phonology wo ló wáyé nínú ìṣẹ̀dá àkà kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Ìpàrọ̀jẹ ló wà. Ẹ̀fọ́ mi ládọ̀ fún ládọ̀. Ó máa dá ìpàrọ̀jẹ ló wà. Irú wo la pàjẹ́ rẹ̀? Orí. Rí àkàrà. Àwa sọ di àkà. Àwọn ọmọ mi wa ọ̀nà máa ń pè bẹ́ẹ̀. Ìjàkà. Ẹ ṣe gan ni. Mo bẹ̀rẹ̀. 451. 451. Kí ló ṣe 451? Kí ló ṣe 400 jẹ́ irinwó? 420 jẹ́ okòólénírínwó. 440 jẹ́ òjìlénírínwó. 460 jẹ́ ọ̀tàlénírínwó. Tá bá sọ pé 451 bò láti ara yọ. Ọ̀tàlémẹ́fà. Ọ̀tàlénírínwó ó dín. Lénírínwó. Ó dín kí ni? Ó dín mẹ́sàn-án. Okay. Kárí mọ̀dé ọ̀kárí. Ọ̀tàlénírínwó dín mẹ́sàn-án. 451. Ọ̀tàlénírínwó ó dín mẹ́sàn-án. Kí ni nǹkan tó wà nínú ọ̀tàlénírínwó ó dín mẹ́sàn-án? Sílébù mélòó ló wà nínú ọ̀rọ̀ yìí? Pẹ̀ùnkẹ̀lẹ̀mẹ́sì. 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 Mẹ́fà. Ẹ tún wò dáadáa. Pẹ̀ùnkẹ̀lẹ̀mẹ́sì. Ẹ̀yin ará alẹ́ yìí náà ń ṣèṣirò. Pẹ̀ùnkẹ̀lẹ̀mẹ́sì. Pẹ̀ùnkẹ̀lẹ̀mẹ́sì. Ọ̀rọ̀ mélòó ló wà? Sílébù mélòó? Méje. Ta ló sọ méje? Ta ló sọ méje? Tó dán lójú? Bẹ́ẹ̀ni sir. Ó dán lójú? Àkọ́kọ́ Ọlọ́run gbọ́. Ṣé méje ni àbí mẹ́fà? Méje. Ẹ fún látẹ̀wọ́. Pẹ̀ùnkẹ̀lẹ̀mẹ́sì. Pẹ̀ùnkẹ̀lẹ̀mẹ́sì. Méjì ni ó gbà fún látẹ̀wọ́. Ìṣègùn. Ẹ yà fún béèrè. Ọ̀tàlénírínwó dín mẹ́jọ. Á dà fún ọ. Ẹ bá mi fún látẹ̀wọ́. Ọ̀tàlénírínwó dín mẹ́jọ. 452. Àròkọ ni. Pàdé ìgbà. Farabalẹ̀. Igi kòkó. Ó jẹ́ orí ọ̀rọ̀ fún irú àròkọ wo? Igi kòkó. Irú àròkọ wo ni? Ìyànpọ̀ oríṣiríṣi àròkọ ló wà. Àròkọ kìnìkan, àròkọ kìnìkan. Orí ọ̀rọ̀ yìí, igi kòkó bó ṣe rí yẹn, irú àròkọ wo ni? Àròkọ alálàyé. Alálàyé bí báwo ni? Bọ́ọ̀ ló ṣe jẹ́ alálàyé, igi kòkó, pátán igi kòkó. Nínú àròkọ àlàyé tán fẹ́ ṣe fún igi kòkó, ó máa ṣàlàyé ìwúlò ẹ̀. Àwọn nǹkan tó jẹ mọ́, àwọn nǹkan tó wà lára ẹ̀. Ṣé ẹ lè ràn lọ́wọ́? Ó pàkásọ. Ẹ sọ pé pàkásọ. Ẹ ti ẹ̀ gbìyànjú pé ẹ ti ẹ̀ ń sọ̀rọ̀. Ẹ gbìyànjú. Ẹ máa sọ. Tó bá ti ń wá sọ́kàn yín, ẹ sọ. Tẹ́ bá wá gbà, á mọ̀ pé ẹ gbà. Àlàyé tẹ́ ẹ ṣe yẹn náà ó lọ, àmọ́ kì í ṣe bẹ́ẹ̀. Igi kòkó jẹ́ àròkọ ajẹmọ́ṣepayá. Ẹ ṣe pé báwo ni? Ṣé mọ̀kẹ́ tó bá pè ní ajẹmọ́ṣepayá? Ó ní àlàyé kan táwọn olùkọ́ máa ń fún ní inú yàrá ìkẹ́kọ̀ọ́. A sọ pé irú àròkọ yìí ló máa ń jẹ́ ẹyọ ọ̀rọ̀ kan tàbí àpólà. Ẹyọ ọ̀rọ̀ kan bóyá bí ikú, iná, omi. Ṣó ti yé? Ìjàmbá tá a bá sọ orú ọ̀rọ̀ yẹn lẹ̀ lọ́gbà a fẹ́ ṣàlàyé ẹ̀ rárá. Tó bá nǹkan tán fi ń dá wọn mọ̀ nìyẹn, ó máa jẹ́ ẹyọ ọ̀rọ̀ kan tàbí àpólà. Tó bá jẹ́ àpólà, ó máa jẹ́ ọ̀rọ̀ méjì tá a lè là sí méjì. Igi kòkó, ọjọ́, ogbó, ìgbà, èwe, ẹ ti rí rẹ̀. Ó tún wá lè jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni nǹkan tá a ṣe rí tán bá ní pé báwo la ṣe lè ṣe tí mo bá ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tó bó tí ì di
ìṣípayá nínú ẹ̀mí ni wàá fi sọ àjẹmọ́ ìṣípayá. Irú kòkó iná o lè mọ̀ rírí tàbí kò kàn ti gbọ́ rí, ìwọ náà máa fi inú ro àwòrán ojú inú ṣe pàtàkì nínú irúfẹ́ àròkọ yìí. Só ti yé yín? Lọ́jọ́ kọjọ́ tẹ bá fi rí àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ ní sílébù kan lẹ́yẹ ọ̀rọ̀ kan tàbí ó jẹ́ àpólà, ẹ ti mọ̀ wípé àròkọ wo ni o? Àjẹmọ́ ìṣípayá. Ó yẹ mú béèrè. Comfort. Àwọn mẹ́mọ̀ ń tó comfort náà mọ̀ sọ Yorùbá àwọn. Ṣé 140 wà ń bẹ̀ ni? Ó wà ń bẹ̀. Kí ni 140? Tí 130 bá jẹ́ àádóje. Kí ni 140? Àádóje lé mẹ́wàá. Sọ sókè. Ó ti gbà o. Tó o bá sọ sókè nǹkan tó sọ ohun. Kí ni 140 ó jẹ́? Àádóje tí 130 bá jẹ́ àádóje. Kí ni 140? àádóje. Àádóje. Ogóje. Ogóje. Àádóje pé ó ti dín nínú ẹ̀ ní 130. Àádóje. Mẹ́wàá ti dín. Àmọ́ tá a bá fẹ́ fi ilẹ̀ jẹ́jẹ́ bó ṣe wà. Ogún méje. Ogóje. 140. Ìbéèrè. Ọ̀nà èdè ni irú ọ̀nà èdè wo ni? Oúnjẹ ń pe oúnjẹ ránníṣẹ́ ní ọjọ́ ìkómọ. Oúnjẹ ń pe oúnjẹ ránníṣẹ́. Irú ọ̀nà èdè wo ni? Ọ̀nà èdè aláfikún. Ẹ̀rí ìṣàfikún. Aláfiwé. Àfiwé wà. Àfiwé bá ní pé orí bíi ajá. Àfiwé nìyẹn. Tí wọ́n bá gbọ́ oúnjẹ ń pe oúnjẹ ránṣẹ́, oúnjẹ pọ̀ gan, wọ́n á ń ròyìn fọ́rẹ́. Ìgbà tẹ́yìn náà ròyìn tẹ́ kó lórí ètò Yorùbá wa tẹ́ wá dé ilé ẹ̀kọ́. Nígbà tá a débẹ̀, wọ́n tọ́jú sí wa lójú, wọ́n gbé kiri kan, wọ́n jẹ kiri kan. Irú nǹkan tó wá ń sọ náà wá ń sọ fún yẹn kóun lọ sí ìkómọ kan, oúnjẹ ń pe oúnjẹ ránṣẹ́ ń bẹ̀, oúnjẹ pọ̀ gan. Ẹ mọ̀? Sọ Gẹ̀ẹ́sì, ẹ lè sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá lórí ètò yìí. Ìdáhùn ni àsọrégé. Àsọrégé, wọ́n tún ń pe àsọrégé ní àpọ́npo tàbí àsọdùn. Báwo ni wàá sọ pé oúnjẹ ń pe oúnjẹ ránṣẹ́ fún wa? Nǹkan tó fẹ́ sọ ni pé oúnjẹ pọ̀ ń bí ìnáwó, ó wàá fẹ́ fi àsọjá san àsọdùn kó kó gbogbo ẹ̀pẹ̀ nínú ẹ̀fẹ́ sí bẹ́ẹ̀ ṣe máa ń ròyìn èké fáwọn ọ̀rẹ́ yín. Níbi wedding ẹ̀gbọ́n mi. Àsọrégé. Bẹ́ẹ̀rẹ̀ ta ló kàn? Ọ̀tàlélọ́ọ̀dún. Ọ̀tàlélọ́ọ̀dún. Àṣà ni. Ta náà ń kì báyìí? Òrìṣà wo náà ń kì báyìí? Oníjà òòlé ẹjẹmọ olúwọ̀nrán àdà gìrìgìrì rẹ bí ìjà. Èṣù rárá. Gbogbo ìgbà bí ẹ máa tẹ̀lé nǹkan tí ó bá ti wà lọ́kàn yín, ẹnìkan ń pò láàrin àwọn méjèèjì, ó ń po ìdáhùn àdúgbò mi ò ní fààyè lẹ́ẹ̀mọ́. Ẹ̀ẹ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin. Ẹ sọ̀rọ̀ sókè máa gbó. Ògún. Ẹ fúnra yín láti wọ́n. Ògún ni. Òun ni ẹjẹmọ olúwọ̀nrán. Kókó lódò àbàwọn lọlọlọlọlọlọ. Gbogbo nǹkan bí ogun bí ìjà. Ògún lè fi rán. Òun ló mọ̀ jáde láàrin 225. Ọgbọ̀nlénígba-dín-márùn-ún. Wọ́n gbé lọ sáwọn bòmí 2,400 ó dín máa. Ẹ sáà fẹ́ yọrí síbẹ̀ ẹgbẹ̀rún. Àwọn 2,400 lọ́bẹ̀ 2,400 ẹgbà. Tẹ́ bá lè gbé lọ bẹ̀rẹ̀ náà ṣì ìfowópamọ́ náà fi. Ìbéèrè ní àkànlò èdè ni ká tó máa lọ káfí ìṣèlú. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Bá ní jẹ afọ́jú ewúrẹ́. Tá bá ní yọba mi jẹ afọ́jú ewúrẹ́. Bá ní jẹ afọ́jú ewúrẹ́. Èèyàn lọ báyọ̀ dẹ̀ bá jẹ afọ́jú ewúrẹ́. Kí ni ìtumọ̀ ẹ̀? Ní àlàyé ẹnu yín. Báwo ló ṣe yé yín sí? Ní kí kó bá òun jẹ nǹkan tó wù ní. Ó bá jẹ nǹkan bíi kíni. Bá ní jẹ afọ́jú ewúrẹ́. Bóyá bí èèwọ̀. Èèwọ̀. Àìwò ẹni wò ó kú wí. Yẹn ni pé kó ṣe nǹkan bí èèwọ̀ kó jẹ èèwọ̀. Irọ́ ni. Kì í ṣe èèwọ̀. Àmọ́ ẹ ti ń gbìyànjú, ẹ ti ń súnmọ́
ọ̀nà gbági. bí kéèyàn la nǹkan yéèyàn kéèyàn ṣàlàyé nǹkan. bá ní jẹ afọ́jú ewújọ́ afọ́jú ewúrẹ́ ní bá ń jẹ ó ṣàlàyé ẹ̀ irọ́ ni àmọ́ o ọlọ́run mọ̀ bá ní jẹ afọ́jú ewúrẹ́ ó jẹ́ nǹkan tó kà wọ́n láyà káwọn kan rí àwọn gan ò jẹ́rú ẹ̀ bá ní tá bá sọ pé bá ní jẹ afọ́jú ewúrẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé bá ní jẹ̀ṣẹ́ jẹ̀yà bá ní jẹ ìṣẹ́ bá ní jẹ ìyà tí a bá wò ó jẹ́ kí a ṣàlàyé Yorùbá pẹ̀lú àlàyé ẹnìkan wà bóyá bí àwọn mùsùlùmí tó máa ń pa léyà àgbò ní tí wọ́n fẹ́ pa ẹnìkan tágbò rẹ̀ dúore tó sán ogun tó rìpọ apá rìpọ ẹsẹ̀ tó ń dán bọ̀lọ̀ ó ń pa àgbo tiẹ̀ gbogbo ayé lórí nígbà tó pa atẹ́nìkejì rẹ̀ tó náà ń pa àgbo tiẹ̀ àmọ́ àgbò tó ń fẹ́ pa yìí ojú ẹ̀ méjèèjì ti fọ́ ọwọ́ ẹ̀rọ ó tún gbọ́n nínú kódà ń yàgbẹ́ gan àwọn apá lójú ẹ̀ èmi rèé ìwọ rèé àjọ ń wòra wa lójú bàbá ní parọ́ títọ̀dọ̀ ta ni wàá lọ láti lọ jẹ ṣé wàá lọ jẹ títẹni tó ti pé ẹran rẹ̀ ń gbọ̀ngbẹ́ tó tútù fọ́ lójú àbí tẹni tẹ́ran rẹ̀ dá pé tó lálàáfíà ìwọ ni wàá lọ jẹ bẹ́ẹ̀ wàá gbà láti lọ jẹ títí ẹni tẹ́ran rẹ̀ dá pín amọ́tá bá rí ẹnìkan láàrin gbogbo wọn tó wá yà tó lọ bá ẹni tí ẹran rẹ̀ yóò dáa tó wá bá jẹ bó ṣe ní agbára tó nínú rẹ̀ bóyá orí lọ́pọ̀ pọ̀ yọ̀kú kò sì sówó lọ́wọ́ rẹ̀ tábà wá rẹ̀ nìkan tó dúró títàn jọ jẹ́ ìyẹn ní bẹ́ẹ̀ ni yóò nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú ìyá ní nǹkan tó ń jẹ ọlọ́mọdé àjẹyà tábà wá rẹ̀ ní tó wá bá jẹ ń bẹ̀ tó ní màmá kò sí kankan ìyẹn ni kó bá jẹ ìṣẹ́ ó bá jẹ ìyà kò wá túmọ̀ sí ewúrẹ́ tàbí àgbò tá à ń lò bí kò ṣe pé nígbà tí nǹkan bá sáfẹ́rẹ́ lọ́wọ́ ẹnìkan tábà rẹ̀ tó dúró tì ọkọ ò lówó mọ́ ìyàwó dúró tì ìyàwó ò rí bá ti ṣe mọ́ ọkọ dúró tì bàbá ò lówó mọ́ ọmọ dúró síbẹ̀síbẹ̀ bàbá mi ní la fi ń sọ pé ó dúró tì wá ó bá ní jẹ àfọ̀jù ẹ pàtẹ́wọ́ fún atọ́kùn. ní orí ètò yìí mo fẹ́ fi yé pé ìbéèrè 3 lẹ́gbà nínú 10 ẹ sì ti pegedé láti bá ilé ẹ̀kọ́ mìíràn èyí tí ó ti borí tẹ́lẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ tí wọ́n fi gagbága láti bá wọn kojú ní ọjọ́ iwájú nítorí ìdí èyí àwọn ni wọ́n gbé ipò kínní láàrin ilé ẹ̀kọ́ Celestial High School àti Queen's School àwọn Queen's School ni wọ́n gbé ipò kínní a ó sì fún wọn ní ẹ̀bùn bí a ti ṣe ní orí ètò gbogbo ọmọkọ́mọ tó bá wá kópa lórí ètò ni wọ́n ní ẹ̀bùn tàbí òmíràn ẹ jẹ́ kí a gbé ẹ̀bùn yín síta fún ẹni tó bá ṣe dáadáa jùlọ àwọn ẹ̀bùn ní tí ọ̀gá àgbà aṣíwájú Abíọ́nà Adékúnlé tí wọ́n jẹ́ olùdarí gbogbo ètò yìí Yorùbá wa tí wọ́n ń gbé jáde lórí African Children's Network TV wọ́n ní ká máa fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ní pé ìdùnnú àwọn akẹ́kọ̀ọ́ ni ó jẹ àwọn lógún jùlọ kínú yín máa dùn pàápàá jùlọ kí wọ́n máa ṣe ìgbélárugẹ fún èdè àti àṣà Yorùbá gbogbo ọmọkọ́mọ tí ó bá ti ń kópa lórí ètò yìí ni ó tún láǹfààní láti rí àwọn nǹkan mìíràn yàtọ̀ sí nǹkan tá a tún fún yín yìí àmọ́ títí ọjọ́ iwájú tá a ti ṣe aṣọ lójú ẹ̀ máa bá wa ká lọ. wọ́n ní a fún yín ní ìwé 2 ẹlẹ́ẹ̀kejì wọ́n ní a fún yín ní gègé ìkọ̀wé oore ẹlẹ́rìn dòdò ní ẹ tún wo nǹkan mìíràn o èyí kò tí ì tán o pápá ń bá rẹ̀ ẹ wá bá ń gbé rẹ̀ sí sí ẹ gbà ṣe yín nì tẹ́nì kejì bó ṣe wà nú ẹ̀ náà ló wà nú èyí ẹ gbà. ẹ ṣé gan ni fún gbogbo ẹ̀yin tí ẹ ti tẹ́ sí wa látàárọ̀ lórí ètò yìí ètò wa ètò Yorùbá wa tí à ń gbé jáde lórí African Children's Network TV gbogbo ilé ẹ̀kọ́ tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí ẹ ṣáà kọ sí abẹ́ fọ́nrán tí ẹ ń wò láti ilé yìí kí ẹ sọ orúkọ yín orúkọ ilé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ náà ṣe nífẹ̀ẹ́ láti kópa lórí ètò yìí gbogbo àwọn ẹlẹ́yinjú àánú olókoòwò kéékèèké olókoòwò ńláńlá ẹ wá bá wa dà ọ̀pọ̀ ká fi titi wa ká fi gbé tiyín lárugẹ ká sì fi kẹ́yìn náà fi titi yín kẹ́ fi gbé tiwa lárugẹ ẹ ràn wá lọ́wọ́ ẹnìkan náà ṣe ètò yìí fún àwọn ọmọdé kẹ́yìn náà bá fọwọ́sowọ́pọ̀ á tún múnú wọn dùn jù báyìí lọ a ó sì jọ gbé èdè àti àṣà Yorùbá gòkè àgbà ẹni tó ti máa ń sọ̀rọ̀ látàárọ̀ náà ni ọ̀gbẹ́ni Bákàrè Saheed Ọláwálé jagunmọ́lẹ́dẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ Ọlọ́run ló dé èèyàn kọ́ ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ ti sí wa ó dìgbà kan náà.